so alákọ̀ọ́kọ́ nínú ọ̀rọ̀ tí wọ́n pa òun ni pé wọ́n láwọn alájà àgbà ni wọ́n ń kọ́ àwọn alájà àgbà ò ti wọ kíláàsì wọn gbogbo ìgbà náà. So náà làwọn àbáwá ayára sọ pé ẹ̀ka tí wọ́n wọ kíláàsì àwọn gan àwọn àbáwá àgbà national mission jẹ́ ta àwọn ni wọ́n tàn wọ́n wọ kíláàsì àwọn gbogbo náà ti wá pé àwọn ni wọ́n ń kọ́ àwọn alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ nù. Ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ tí wọ́n pa ni pé wọ́n ní gbogbo tí ra ṣe kàdámọ̀ làwọn lórí ọ̀rọ̀ tí ó ń lọ tí kan náà bàbá wa tí wọ́n sọ tí ò rí bẹ́ẹ̀ tá a sì jáde tá a ní ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀ tí àwọn Gbàràmí Dẹlẹ́rù tí wọ́n sì jáde lọ́sùn lọ́sì tí wọ́n ń bú èébú. Ohun tí ò tí ì jẹ́ ń jáde látijọ́ ni pé àwọn tí a fẹ́ kí wọ́n jáde so láti fi sọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́ wọn ò tí ì jáde. Gbogbo ẹni tí ẹ̀ ń jáde ẹ̀ nítumọ̀ ẹ̀yin tẹ́ ti gba abẹ́rẹ́ nù àwọn tí ì ti gba abẹ́rẹ́ àbáwọn tábẹ́rẹ́ wọn ti expire so àwọn yìí ò ní àdàlóhùn bismillah. Tí a bá ní kí peace ó reign tá a sì ń pèpè rẹ̀ kì í ṣe pé ń tẹ́ ẹ̀ fẹ́ tẹ́ ẹ̀ jẹ́ gbà wọ́n ní kó tó fi igi gún ọmọ adìyẹ àbí ọmọ ẹyẹ fi gún ara rẹ̀ wò. Ibi kan ló jáde nínú injo ní tó ní bàbá wa Àgbàlómùkó alayhi rahmatullah òun ló fi àáfà wa àgbà lọ́lẹ̀ ní Morocco kò gbé bẹ́ẹ̀ ti jáde ẹ̀ sọ pé wọ́n ṣàyẹ̀dà ṣáà ìdúmínà àlè ìjọ́nà so kámọ̀ tí wàá sọ pé adúró bàǹtàbàǹtà tí bàbá wa yìí pa ẹ̀jẹ̀ tó ń play díẹ̀ kí n kà mú àwọn ọ̀run látòkè délẹ̀ kí mo sọ pé irọ́ ni ẹ̀jẹ̀ mú jáde kẹrẹ. Salaudeen Aláwo mo wọ ìtìdá ní 1976 ní Azari 1976 mo wọ ìtìdá yìí bàbá Sheikh Kamaluddin àwọn ni wọ́n ń kọ́ wa àti Sheikh Malami Alhaji Yakub Aliaga ọkọ rẹ̀ nígbà tá a bá kúrò ní ìtìdá yìí nílé bàbá tí wọ́n sọ di Zumura nísìn àtàn ní gbogbo bẹ́ẹ̀ gbà náà. Nígbà tí mo sọ pé irọ́ ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ mo kàn fẹ́ dá dúnbì náà torí nǹkan ẹjọ́ pẹ́. So alákọ̀ọ́kọ́ nínú ọ̀rọ̀ tí wọ́n pa òun ni pé wọ́n láwọn alájà àgbà ni wọ́n ń kọ́ àwọn alájà àgbà ò ti wọ kíláàsì wọn gbogbo ìgbà náà. So náà làwọn àbáwá ayára sọ pé ẹ̀ka tí wọ́n wọ kíláàsì àwọn gan àwọn àbáwá àgbà national mission jẹ́ ta àwọn ni wọ́n tàn wọ́n wọ kíláàsì àwọn gbogbo náà ti wá pé àwọn ni wọ́n ń kọ́ àwọn alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ nù. Ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ tí wọ́n pa ni pé wọ́n ní gbogbo tí ra ṣe kàdámọ̀ làwọn lò. Please subscribe to this channel. Tọ́rọ̀ bá débẹ̀ ọdún wo ni ṣé kàdámọ̀ kọ tíra àwọn ọdún wo ganan dá Markaz sílẹ̀ ọdún wo ni Azari yìí gan dé so ànọ́dá irọ́ nù tá proof pẹ̀lú àwọn ẹ̀rí. So ẹlẹ́ẹ̀kẹta nù rẹ́lẹ́nu díẹ̀ tí mo ra play tí wọ́n tún pa so ní pé àtàn ni Zumura wa jọ náà bàbá kì í sàtàn. So àwọn yà ń jáde wọ́n put àwọn ará bí wọ́n mọ ọ̀rọ̀ pàdé pé wọ́n create narration kan wọ́n wá put ẹ̀ sí lẹ́nu ẹ̀yin náà ẹ̀ sì máa gbà ẹ̀ máa wí káàkiri adúlù wọ́n tẹ̀yẹ̀ pa yìí kayfa yastasigu hadha al-qawla mari'ukum tó kò yé mi. So wọ́n á sọ̀rọ̀ sẹnu tẹ́ńbẹ́lú kan sẹnu tíra ṣe kàdá mà abadan so ẹ bá bẹ̀rẹ̀ sí ní wí lọ́tún mo ní à ń kọ àsùwọ̀t ní tó ń tún wí nkú lórí ẹ̀ àsọ́rífù là ń kọ́ ni bàlágà là ń kọ́ ni sàkọ́fà là ń kọ́ ni àbí kìnnì àkọ́ àti ní kọ́táyé ìdọ̀rùn ètò ṣe kàdá tó bá wù yín ní kẹ́ ẹ máa wí káàkiri. So ẹlẹ́ẹ̀kejì wọ́n tẹ́nìkan sọ pé bẹ́ẹ̀ náà lọ sọ ọ́njọ́ ní náà pé mọ́sálásí Ìlọrin alájàgbà ní kankan táàfà àtẹ́ bá kọ jáde wá kọ wá sọ fún wa òun ni mo sọ ohun tó ń tún wí alájàgbà táwọn ọmọ kíwọ̀ ni wọ́n kọ látòkè délẹ̀ wọ́n tó bá ní fáàkì mi mú jáde pẹ̀lú fáàkì rẹ̀ fáàkì ń bẹ lọ́wọ́ mi báyìí kì í wá sọ̀rọ̀ ẹnu ìgbéwì jáde fún yín báyìí àtàwọn àfà àtàwọn ọba àjọ náà tí wọ́n jẹ́ ya fọ́tò àti ìròyìn tó ní kálukú play wàá fi tààfà rẹ̀ jáde mẹ́. So ẹjá gbàgbé ọ̀rọ̀ àná àwọn tẹ́ bá lé ẹ fẹ́ padà síbẹ̀ kò sí wàhálà kájọ bẹ̀rẹ̀ àmẹ́yìn tẹ́ ní tiwọn ni kì í sáwọn tán ti gba abẹ́rẹ́ ó di kì í sáwọn yìí gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń pa káàkiri ẹ̀yìn èèyàn ẹ beware of them àti ní gba ilé yìí láyé ibi tí wọ́n ti ń bọ̀ kó padà àdàgbàjọwọ́kọ́ lọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí bàbá tó bí mi lọ́mọ bàbá Khalifatu Arabiya àdàgbàjọwọ́kọ́ lọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí wọn bàbá Global Mission àdàgbàjọwọ́kọ́ àdúrà ní kí n tí kí lọ́kàn yín pàtiwá tó wọn kàn jẹ́ kẹ́ mọ̀ ní pé àwọn tó nítumọ̀ òun là ń retí kì í ṣe ìtẹ̀ ti gba abẹ́rẹ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.